Gbogbo tí ń dààmú èèyàn lájẹ́ yọ lọ́rùn ìjọba tá a gbé ẹgbẹ́ Yorùbá. Àtọ́ aṣẹ́kù fún un. Gbogbo gbàgbé tá a yẹ kò ní kábà. Àmín. Ẹ kiri oko délé o. Sha. Aki ìwọlé Alhaji Dr. Mokahil Adetono àti àwọn ìsọ̀gbé wọn tí wọ́n jẹ́ Yoruba Community of Connecticut. Gbogbo àwa tí a bá mọ̀ pé Ọlọ́run jù wá lọ ẹ̀já dìde lẹ́ẹ̀kan náà. Wa qul alhamdulillahi alladhi lam yattakhidh waladan wa lam yakun lahu sharikun fil mulki wa lam yakun lahu waliyyun min adh-dhilli fakabbirhu takbira. Ẹ̀já pariwo alhamdulillahi kó rìn lẹ̀ dáadáa. Ẹ jẹ́ kí àwọn awí ọpẹ́ náà láwà nígbà alhamdulillahi rabbil alamin. Mo bá gbogbo àwọn ọmọ Yorùbá táà tún wá jẹ́ ọmọ Ìjàyè nílé kún ní àjàdí ìgò mú wá nípa lọ́dọ̀ Ọlọ́run. Ẹ sọ fún alhamdulillahi. Nítorí àwọn nǹkan ọ̀tún táà rírí tí ò ṣẹlẹ̀ rí lórí eré tó ń wọ̀ ní Ìjàyè wáyìí, ẹ jẹ́ ká sọ fún alhamdulillahi. Ṣé ẹ mọ̀ pé lẹ́nu tó mẹ́ta ìlàjẹ balógun tuntun tọ́lọ́ wa ní kó mọ̀tún dé Adédọ̀tun lèmi máa ń pè é Adédọ̀tun Abdulgafar Ọláyíwọlá Ọlábọ̀dé èyí tí Ọlọ́run mú wá fún wa lórí ire ọmọ Ọlọ́run níjó kún wa lọ́wọ́. Ẹ ṣe àmínà dáadáa. Ìwọ tó bá fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà dábẹ́ ṣe àmínà dáadáa. A sì ti jẹ olúwo náà tún ṣe dáadáa. Ẹ bàbá Ọlọ́run ní jẹ́ kó náà kú lójijì. Ẹ wá rí àwọn ọmọ wa tó wá jẹ́ tilẹ̀ Yorùbá tí àwọn náà wá gbé wá yìí àbáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò ń ṣe ará àta ló gbé kínní wa, àwọn ọmọ bíbí ìlú Ìjàyè ló gbé wa. Ṣé ẹ rí kórìí orí fún wa? Tó bá jẹ́ párá àta ló gbé wá ni kò lè dùn tó báyìí. Àmọ́ ọmọ wa òun ló gbé wá, òun làwọn bàbá ṣe sọ. Ìjàyè ìgbé wọn bí wa. Ìjàyè ọmọ ọlọ́lá ni wa o. Ìjàyè ọmọ ọlọ́lá ni wa o. Àwọn onígbòdú ọ̀làwọ̀lẹ̀. Àwọn onígbòdú ọ̀làwọ̀lẹ̀. Ìjàyè o. Ilé kúrò mi o. Ìjàyè ilé kúrò mi o. Ẹni bá dùbú wa àwọ̀lẹ̀. Ìjàyè o. Ẹni bá lọ Muhammad. Ọba tó ní kí wọ́n gbé tòyí kalẹ̀. Ọlọ́run níjó parẹ́. Ọlọ́run àti tóbi àgbẹ̀ Muhammad. Ètò náà Ọlọ́run níjó parẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá parapọ̀ náà tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wá jẹ́ ọmọ ìlú Ìjàyè tí Alhaji wa Mikael Adetona tí wọ́n wá lídì wọ́n wá láti Amẹ́ríkà. Níjó parí. Bàbá wa Jagunmọ́lù nìyẹn. Wọ́n ní àdúrà tá à ń ṣe wọ́n nílò àwọn dùn sí. Gbogbo tẹ́ ẹ wá gbé kalẹ̀ fún wa létò yìí náà kọ́lọ́n wọlé àti tóbi ànábì wa Muhammad ètò náà Ọlọ́run níjó parẹ́. Èyí tẹ́ ẹ wá ṣe yìí èyí tẹ́ ẹ bá tún wá ṣe fún wa Ọlọ́run tún jẹ́ kó dáa jù báyìí lọ. Ọba tó sọ yín wá bá wa láyọ̀ àtàlàáfíà gbogbo ìgbà tẹ́ ẹ bá padà tẹ́ ẹ bá fò lókè Ọlọ́run ní jẹ́ ẹ jábọ́ bẹ́ẹ̀ bá rìn lẹ̀ Ọlọ́run ní jẹ́ ẹ ṣubú Ọlọ́run àti tóbi ànábì wa Muhammad la ilaha illallah. Bàbá tó bí yín Ìjàyè ni ìyá tó bí yín Ìjàyè ni àwọn àna Muhammad. Ọbẹ̀ ṣe ń gbà mí lè lọ ṣe ní hall kẹwàá ní ká gba pass
àbí èyí tẹ wá gbé kalẹ̀ lágbólé wa yìí náà ọlọ́run ní jó parẹ́ o ọ̀nà tó fi ànábì wa Muhammad. bismillahir rahmanir rahim allahumma inni as'aluka ya allah ya fatah ya razaq ya wahhab ya muti ya ganiyi ya mugini ya karimi ya satali ya basitu ya wadudu ya jawadu ya kabadi samawati wal ardi isa qaddara ghamala bayna kun fayakun allahumma as'aluka bi du'ai. Ìdàgbàsókè ìlú wa á jẹ́ kó jẹ́ wá lógún. Àmúra sí kàtẹ́rà mọ́ ìdàgbàsókè ìlú wa. Àwọn tó fẹ́ máa yẹra fún jẹ́ ìdàgbàsókè. Àfikọ́ wọn kan sápamọ́ ìdàgbàsókè ìlú wa. Èrè púpọ̀ ló wà ń bẹ níṣẹ́ ìdàgbàsókè. Àmúra sí kàtẹ́rà mọ́ ìlú wa. Ṣáṣáṣá. Sha 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 wa ẹ jẹ́ ká jókòó ẹ ṣe àdúpẹ́ o. Sha sha sha. A kí àwọn àlejò wa. A kí púpọ̀ ìpè ẹ káàbọ̀. Ẹ kú fọmọ ènìyàn ṣe. Ẹ jẹ́ ká ṣe àfihàn àwọn tí ẹ wá bá ń lé. A tún ṣe àfihàn sí yín. Lákòókò máa ṣe àfihàn bàbá wa tí wọ́n jẹ́ patron fún ẹgbẹ́ ìdàgbàsókè ní gbogbo Abẹ́òkúta South Local Government. Wọ́n tún jẹ́ jagunmólú fún gbogbo ìlú Ìjàyè. Bàbá wa olóyè Abdulfatai Afuapẹ. Bàbá o. Wá. A tún ṣe àfihàn ẹni tó jẹ́ elder àti leader nínú ẹgbẹ́ ìdàgbàsókè tí wọ́n jẹ́ olóyè ní senatorial tí wọ́n jẹ́ former chairman Ẹ̀gbá Àárín àwọn ni Alhaj Juwon Labode. A tún ṣe àfihàn ẹni tí ó jẹ́ central chairman fún gbogbo àwọn CDA tó wà ní Ìjàyè. A ní CDA 18 CDAs. Ẹni tó jẹ́ chairman àpapọ̀ overall chairman àwọn ni tí wọ́n tún jẹ́ akẹ́kọ̀ọ́ fún gbogbo olóyè rẹ̀ àwọn ni olóyè Tajudeen Ọláìwọlá. A ṣe àfihàn bàbá wa tí wọ́n jẹ́ patron fún ẹgbẹ́ ìdàgbàsókè ti Ìjàyè Olode tí wọ́n tún jẹ́ olóyè nílùú Ìjàyè. Bàbá wa Sabit Ọláwálé tí gbogbo wa mọ̀ sí ACC. A ṣe àfihàn bàbá wa tí wọ́n jẹ́ leader wa nínú ti mùsùlùmí ládùúgbò yìí tí wọ́n jẹ́ chief imam mọ́sálásí Ìgbẹ̀yàdùn. Àwọn ni chief imam Abdulwahid Ajibade. Àwa tún ṣe àfihàn ẹni tó jẹ́ chairman CDA tó bá gbogbo alálejò lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi ní chairman tẹ́lẹ̀ àmọ́ ó ti bọ́ sórí ẹlòmíì. Tẹ́lẹ̀ mo fi tẹ́lẹ̀. Àwọn ni comrade Kẹ́hìndé Èyúnwàwí chairman Ìjàyè Olode CDA. Màá ṣe àfihàn ẹ̀dá wa kan ní Ìjàyè Olode CDA tí wọ́n tún jẹ́ okùnfà program tá à ń ṣe yìí tí ó bá sáwọn kò sí program yìí nítorí ẹni tó mú program yìí wọlé láti US àwọn àti wọn 5 and 6 ni wọn àwọn ló ti pè mí tá a ti jọ ń jíròrò lórí ẹ̀ láti bí oṣù bíi 4 sẹ́yìn tá a máa ṣe báyìí báwo ṣe ní ká ṣe báyìí láti máa gbà àwọn ni ẹ̀dá Saheed Awolowo. Mo kí láìní ìdárúwá níkọ̀ọ̀kan mo kí gbogbo chairman láti délé ẹ̀kọ́ náà kábàárà wọlé gbogbo chairman
ẹ ṣe ẹ jókòó. Mo wá kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ̀gbọ́n àtàbúrò táà pé gbogbo yín tẹ́ ẹ wá mo kí n pé ṣá á dára fún yín. Lẹ́yìn eléyìí a ṣe àfihàn àwọn tó wá ẹbí ò mọ wọn. Wọ́n mi o. Àwọn ni Alhaji Mukahil Adétọ̀nà tí wọ́n jẹ́ ọmọ Adétọ̀nà ní agboolé ẹlẹ́yẹlé lókè ìdíròkò ní ìlú Ìjàyè kúnmí o. Ẹ dìde ẹ fara wọn lẹ́sà àwọn rè ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Bàbá tiẹ̀ pẹ̀lú wọn lónìí rẹ̀. Bàbá tiẹ̀ pẹ̀lú wọn lónìí rẹ̀. Níjàyè o, níjàyè ni wọ́n. Ṣáṣáṣá. Èmi ni ọ̀gbẹ́ni Abíọ́dún Dàda. Ṣáṣá. Orúkọ tèmi Alájà tó ń bá tọ́lọ́run gbọ́dọ̀ láti kù. Èmi ni ọlọ́wọ́ tún. Ẹ bá ti rí àhàgbọ́gàlà ní ẹgbẹ́ta. Àdìrí bẹ́ẹ̀ Èmi Alájì Púpọ̀wọlá. ṣáṣáṣá ohun pàtàkì èyí tí ó gbé wa jókòó lẹ́nu òun ni wípé gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ìlú òkè nílùú ọba lọ́hùn àwọn kan kóra wọn jọ ṣóò lọ ń pè wá síwájú ìdílé wọn máa pè wọn máa fowó wọn tí wọ́n pè àmọ́ wá ṣara wọn jọ wọ́n ń ṣe àwọn èèyàn láàánú èyí tó bá jẹ́ ọmọ bíbí tiwa nílùú Ìjàyè bíbá àwọn náà wá ní ó dáa o tèmi náà gbé kínní ìwálé wọn wá ń bá wa sọ̀rọ̀ báwo la ti fẹ́ ṣe àní kò sí wàhálà ẹ máa bò ilé ilé yín wọ́n dẹ̀ wà wọ́n ní Ìjàyè Olóde community ni o àjọ ń sọ̀rọ̀ wọn láti gbọ́ àwọn bá a ṣe máa ṣe àwọn àti pé tá a bá jí Ìjàyè Olóde nìkan tá a bá dá ṣe kéré kò ní lẹ́wà tó so àwọn láti wá sí pé ká spread yẹ káàkiri gbogbo síìdì Ìjàyè kájọ jẹ àǹfààní eléyìí lè ní jẹ́ àṣemọ fún wa kò ní jẹ́ àṣemọ fún àwọn náà ká tó wá pè wọ́n ká tó wá bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìlànà ètò tó wà nílẹ̀ á pè bàbá wa olóyè Àfọ̀àpẹ wọn kọ́ bá wa sọ̀rọ̀ ní ṣókí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé nínú ìlú ti yẹ pé àwọn express ara mi lè fún dúpẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i torí owó ńlá tó ló ń dá wa ní òkè ní òkò yìí ọ̀pọ̀ lára òkè má rí ìrìn ayéláyé ọ̀rọ̀ mi jẹ́ kó máa dàgbà sí i ọ̀rọ̀ níta bá mú balógun nínú ẹ̀dùn ni àtúrí olúwo àwọn ẹ̀rí lókè ní òkò bákan náà ni nínú ọmọ wa yìí tí Ọlọ́run tó dá ní gbòógì ní ibi tó gbé wà so Ọlọ́run aláàánú á wà pẹ̀lú wọn wọn á dáhùn sí fún wa gbókèrè ọba ń jẹ ọba náà ló ṣe bó sí wa ètò tí wọ́n gbé kalẹ̀ yìí nígbà tí mo gbọ́ mo kàn sára sí Ọlọ́run pé Ọlọ́run mà ṣe òpó ṣé o èyí tó kọ̀ rẹ̀ wá dára ṣe níṣẹ́ gbọ́ àlọ́run àlàáfíà Ọlọ́run máa bá ń gbé o Ọlọ́run ọ̀rọ̀ náà pọ̀ tó yẹ pé mi ò tẹ̀tù lọ express ra mi tán nígbà tó ká máa dúpẹ́ lọ ìlú la ò ní yọ̀ sí. Láti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí ìlú la ò ní yọ̀ sí. Ọdún yìí jù báyìí lọ. àpẹẹrẹ tó jẹ́ alága central ká máa bá a sọ̀rọ̀. èmi ò wá fẹ́ rí ọ̀rọ̀ rẹpẹtẹ kan bí kò ṣe wípé ìtọ́lọ́ ń ṣe fún wa yìí ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run túbọ̀ máa fẹ́ sí wọn lọ́kàn kí wọ́n túbọ̀ lè máa ṣerú eléyìí òun ló bí wípé kí gbogbo wa da orin wípé èmi kan sára sọ́lọ́run ọba èmi kan sára sọ́lọ́run ọba ìwọ ń kọ́
Èmi kan sára sọ́lọ́run ọba. Èmi kan sára sọ́lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà ti wá. Ọba tí ò dójú àdúrà ti wá o. Àwa kan sára sọ́lọ́run ọba. Àdúrà àwọn bàbá àti ìyá wa tí wọ́n ti lọ, ó ń gbà lórí ìlú Ìjàyè. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mọ́rọ̀ tí ìmọ̀mù náà dẹ̀ fi ṣàdúrà, á jẹ́ balógun tuntun, nǹkan mèremère, á jẹ́ olúwo tuntun, nǹkan mèremère, òun là ń rí. Ẹ̀yin tẹ́ ẹ tún wá wà ní Amẹ́ríkà, ẹ tún wá dìde wípé ebi ò ní pa wá, ebi ò ní pẹ́ yín náà, ebi ò ní pẹ́ yín náà, wọn ò ní rúkú yín wálé wá bá wa o, wọn ò ní rúkú yín wálé wá bá wa o, àwa náà ní ikú lẹ́dẹ̀ yín o. Ó tó, ṣùgbọ́n bó ṣe tó, a ó tún máa béèrè sí i. Ẹ má jẹ́ kẹ́lẹ́ ìdáṣe náà ṣáṣáṣá. Ẹ ṣe ìtíà ní báyìí ká pé Aláàjì Jùwọ́n Lábọ̀dé. Ọlọ́run tó sọ nígbà yàtọ̀ àlàáfíà á jẹ́ kí rere tó pọ̀ délé kó ṣe tẹ̀síwájú láàrin ètò wá ṣe fún wa lẹ́yìn afẹ́ fọpẹ́ fọ́lọ́run ọba ni. Ìlúgbó ètò ìjàjò ní pé bá fẹ́ fún wa ìwé náà pè ní solar infrastructure. Èyí pé ẹni tí ò ní kí pípa lù tó fún wa nìkan láti jẹ. Mo mọ̀ pé àwọn tó ṣe léyìí fún wa náà wọ́n á tún ní lọ́kàn láti ṣe what we call economic development infrastructure fún wa pàápàá ní ìlú Ìjàyè náà kọ́lọ́ lè fi ṣe. Lára àwọn ètò àìsàn ò ní pé èyí tó ṣe fún wa yìí àbúdélé lélẹ̀ ìfúgbó wa ṣùgbọ́n àrídùnnú òun ni economic development infrastructure pẹ́pẹ́ táwọn wípé lágbàjá fún wa láti ìlú òyìnbó wọ́n ṣe omi fún wa nílẹ̀ yìí lágbàjá fún wa láti ìlú òyìnbó wọ́n kọ́ ilé community hall fún wa nílẹ̀ yìí wọ́n lágbàjá láti ìlú òyìnbó wọ́n ṣe health center fún wa nílẹ̀ yìí ẹgbẹ́ ọlọ́run tó ṣe lè fún yín á ṣe yìí lágbàjá ọlọ́run tó fi lè ṣòpin fún yín. In fact afẹ́mọ́ lóore nítorí pé ẹni tí ó dúró fún ìyàn gòkè iṣẹ́ ńlá ló ṣe alágbára ọlọ́run bọ́ ọtí náà sókè ibẹ̀ ṣe rò lọ àwọn tí náà ṣàṣeyọrí onímọ̀ lórí tí náà láwùláwà lápòátà ṣáṣáṣá. Òrè wá pọ̀ bí gan-an a ní sífù ìmọ̀ Òkèdìrókò ni a ní Balógun ọmọ Òkèdìrókò ni a ní olúwo tuntun ọmọ Òkèdìrókò ni. Nǹkan ńláńlá ni wọ́n dẹ̀ ń gbé jáde fún wa ní agbára Ọlọ́run. Ẹ̀yin náà tí ẹ wá láti ìlú òyìnbó tẹ́ ẹ lọ láti ilé yín bí ilé ọlọ́dẹ ń bí tẹ́ ẹ lọ sí ìlú òyìnbó tọ́lọ́run kẹ́yìn tọ́lọ́run gẹ̀yìn tẹ́ ẹ gbàgbé ilé Ọlọ́run ló ní gbàgbé yín. Gbogbo ohun tó mí nínú nǹkan yín àti tí kì í mí Olúwa jẹ́ kó máa lé. Gbogbo àwọn tára wọn jáde àtìyá àti bàbá Olúwa fi wọ́n sínú kẹ́ Olúwa fi wọ́n sínú bẹ̀. Èṣù ní ráyè jẹ́ wọ́n yà rárá ọ̀la dídànà bí ntẹ́ ṣe inú gbogbo wa ló dùn. Ká máa fàdúrà àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ náà ló kù tá à ń jẹ Ọlọ́run ní fi pípa kálukú wa ṣáṣáṣá. Ṣáṣáṣá bí báyìí ẹ jẹ́ ká gbé gbohùngbohùn fún àwọn tí wọ́n pè wá jọlé kí á gbọ́ látẹnu. Àwọn ilé ìbò wa ní all protocol observed. Bàbá ní ká tún ṣe máa lọ pé bàbá wa àsìkò máa lọ. Ẹ jọ̀ọ́ mo ti tọrọ àforíjì lórí yẹn. Èmi aṣojú Yoruba Community of Connecticut ní ìlú Amẹ́ríkà. Ẹni tó jẹ́ alága wa òun ni Dr. Babatunde Green ọmọ Ẹ̀gbá náà ni. Ìmọ̀ àwọn ti pẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ti pẹ́ l'Amẹ́ríkà wọ́n ti pẹ́ gan. So wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan orúkọ mi ò yí padà. Alhaji Mikael Ayọ̀délé Adétọ̀nà. Ẹgbẹ́ Yoruba Community of Connecticut
nílùú Amẹ́ríkà ẹgbẹ́ yẹn bẹ̀rẹ̀ 23 years ago. So àwa ọmọ Yorùbá náà from Ekiti, Ondo, Abẹ́òkúta, all over Yorùbá land, Kwara. Nígbà tí ó di àjẹ́ ó dàbí pé mo darapọ̀ mọ́ wọn ní 2000 and I don't remember, but yeah, 2010 èmi darapọ̀ mọ́ wọn. Ìyàwó mi kọ́kọ́ ti darapọ̀ mọ́ tẹ́tẹ̀lẹ̀ wọn kọ́kọ́ lọ máa ṣe náà káwọ́ bí ó ṣe máa rí. So ìgbà tí yóò dẹ̀ ní ṣe tí mo rí pé okay ẹgbẹ́ aláàánú ni ẹgbẹ́ tí wọ́n ranra wọn lọ́wọ́ òun ni okay àìmọ́ láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yá kékeré mi náà darapọ̀ àti darapọ̀. So láti gbà yẹn láti jẹ́ ọmọ ẹgbẹ́ Yorùbá. Àwọn nǹkan tí à ń gbé ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Yorùbá Community of Connecticut ó pọ̀ gidi gan, owó ara wa là ń ná. Ẹ jọ̀ọ́ kí n tẹ̀ kọ́kọ́ tó dé bẹ̀ yẹn wípé ká kọ́kọ́ kọrin kan òun ni wípé inú mi dùn wípé mo rí òní, inú mi dùn wípé òní ṣojú mi. Congratulations ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá, ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá, ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá. Congratulations ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá, congratulations ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá. Ṣá. Àwọn ẹgbẹ́ yẹn ti ń ṣe gudugudu méje àmẹ́fà kó tó ní báwa jọyàn wọ́n ti nígbà tẹ́mi jọyàn wọn ó dàbí ọdún kejì tí mo jọyàn mo di vice president ẹgbẹ́. Lábẹ́ alága nígbà yẹn tó jẹ́ Mrs. Abọ́sẹ̀dé Amọ̀ àwọn náà sì wà àjọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀gbẹ́ yẹn sí ẹ̀mí ọ̀. Ìyípadà ó dé fún ẹgbẹ́ Yorùbá Community of Connecticut. Ó di pé ká máa sponsor àwọn ọmọ wa tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì, ká máa fún wọn lówó, ká máa ṣèrànlọ́wọ́ owó fún wọn. A sì yẹn lọ sáà tó dùn pé kí látú lè ṣe. Owó yìí wà tá à ń dá lápò ara wa tó kàn wà ní báńkì ilẹ̀ tí ò ṣe kankan. Àti ká fi rànra lọ́wọ́. Ok, àwa ronú pé ok. Àwọn schools tó wà ní Nàìjíríà, pàápàá ní Yorùbá area, Yorùbá state area, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní exercise book, wọn ò ní ìwé kan ká. A ṣe ọ̀pọ̀lọpọ̀ exercise book. A fún school kan ní side Surulere. Nígbà yìí inú skul yẹn dùn, wọ́n dúpẹ́ lọ́wọ́ wa. Ọdún tó tẹ̀lé myself gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé báwo ṣe lè describe ara mi iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ apart from being a transport economist you know ní profession ara mi tó mo lè gbé bí ok medical worker ní mo wá ṣá náà sọ yìí mo rí situation ní looked mo rí situation ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní orthopedic hospital ní nǹkan tó gbogbo bẹ̀rẹ̀ náà ní èmi ti ṣiṣẹ́ lórí pé ok ẹ jẹ́ ká lọ fún Igbóbi hospital. Ẹ jẹ́ ká fún wọn ní diaper and sanitizer a lot. Agbowale ká kó fún Igbóbi nígbà yẹn inú wọn dẹ̀ dùn. Ọdún tó tún tẹ̀lé tún ní kí la ti bẹ̀ ṣe. Ok, a tún ronú pé LUTH teaching hospital Ìdí Àràbà àwọn èèyàn sọ́fà wọn á ní kò sí bẹ́ẹ̀dì kò sí nǹkan kan. Ok, tí wọn bá rí bẹ́ẹ̀dì á lè kó bẹ́ẹ̀dì láti rí báyìí. Ṣùgbọ́n nǹkan kéékèèké mi wà tá a lè ṣe. Ẹ jẹ́ ká fún wọn ní wheelchair. So we gave them wheelchair. Inú wọn náà dẹ̀ dùn. Anybody tó bá dé LUTH yẹn sìn wá ṣe rí Yorùbá Community nínú wheelchair. Ta fún wọn.
ọdún tó ti tẹ̀lé àtúrò kí la tún lè ṣe owó yìí wà nílẹ̀ tá a gbọ́dọ̀ ná ni yes a gbọ́dọ̀ ná so mo tún ní òkè ẹ jẹ́ ká padà sí igbóbì yẹn a tún lọ fún gbóbì náà ní wheelchair again inú wọn náà tún dùn wọn dúpẹ́ lọ́wọ́ pé àwọn eléyìí tún wọ́n tún yàtọ̀ à ń ṣe bẹ́ẹ̀ àdá ìrànlọ́wọ́ yẹn dúró láàrin Yorùbá state but concentration gbogbo wa nígbà yẹn òun ni Lagos state àwọn tó ń jà àǹfààní ẹ̀dùn Lagos state ni 2 years ago SOS kan wà ní ojú bíi 5 miles sí ìbáyìí lọ nígbà tó orúkọ ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ kéékèèké tí wọ́n ní ìrànlọ́wọ́ àbí motherless home tàbí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ a ṣe solar a fún wọn ní solar níbẹ̀ inú wọn dùn ní ìgbà tó orúkọ kò jìnnà sí ìbáyìí láti orúkọ bí ọ̀nà kéńtà ìlú wa inú wa dùn gan àwọn ètò ṣe àwọn èèyàn mi ni o this is the first time ever àkọ́kọ́ máa sọ pé òkè afẹ́ fún àwọn èèyàn lóúnjẹ inú mi rẹ̀ dùn pé CDA Olode Ijaye òun kọ́ ló kọ́kọ́ di àǹfààní yẹn kékeré ìṣẹ̀lẹ̀ lẹ́yìn o. mo rántí pé nígbà tí ẹ̀gbọ́n mi bíbí àtẹ̀gbò náà sọ yín pé Bukaila wọ́n yìí wá ń pè mí Bukaila àwọn dá CDA ilẹ̀ ní CDA nǹkan tó dáa ni mo fọwọ́ sí inú mi lẹ́nu pé up till today CDA yẹn ó ń function kí nǹkan tó dáa ni. So ọlọ́run á ràn wá lọ́wọ́ ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe fún gbogbo wa. Yeah, we make provision for up to 200 people. Up to, remember, we are not 200 yet, but up to. So far, so we say bí a kì í ní rígbà kò sí bẹ́ẹ̀ ló wàdùwàdù ẹjọ́. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ program yẹn ọ̀dì tí program máa parí ẹ jẹ́ kí gbogbo wa wà ní ìlú. Yes, oúnjẹ ń bọ̀ láti make provision pàánù ni o. Ó ń wà lọ́nà òun yẹn gan náà tún pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ kí n pẹ́ díẹ̀ fún mi. So, Chairman. Èyí ọmọ kan, èyí ọmọ kan, èyí ọmọ kan, èyí ọmọ kan, èyí ọmọ kan. Ṣá. Ṣé ẹ rí i pé ó ń dùn báyìí? Nígbà tá a fẹ́ dá Ijaye Olode TDA sílẹ̀, tá a fẹ́ gba certificate àìmí àti ṣé díẹ̀ ká tó fẹ́ gba certificate, àwọn tí wọ́n ti wà lẹ́yìn gba ẹ̀mí. Tá a fi ní certificate wa gbà kọ́mọ́kọ́mọ́ gbogbo ẹni báwo la ṣe ṣe àṣírí ẹwà wa rèé o. a sọ̀rọ̀ ìkíni káàbọ̀ àti nítorí wọ́n bẹ ìdúpẹ́. ṣáṣáṣá mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mi tí ẹ wà níbí ìjókòó ní agbára ọlọ́run àdúrà gbogbo wa gbà gbogbo ohun tá à ń tó ọlọ́run jẹ́ kó rọrùn. mo kí gbogbo chairman ní Ijaye lápapọ̀ CDA ẹ ṣé mo dúpọ̀ ẹ kú àdúró tiwa o ọlọ́run àdúró tẹ̀yìn náà àdúrà gbogbo wa gbà o. lábẹ́ bẹ́ẹ̀ mo kí bàbá wa àfàgbẹ́ ọlọ́run ajá yín pẹ́ ẹ ti ń pọ̀ wá àwọn ló lè jalè yìí tètè tó dẹ̀ ní pẹ́ yìí náà báyìí àrùn yára rẹ̀ rùpẹ̀ lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá ọlọ́run àdúró tẹ̀yìn náà gbogbo àwọn tí náà ló máa ráàlú gba lágbára ọlọ́run. lábẹ́ bẹ́ẹ̀ náà òbí bàbá wa ṣe ẹ̀kọ́ àdúró tì wá àdúrà wa gbà ẹ̀yin náà ọjà tẹ́ fi ń pọ̀ wá kò ní jalè oyin àwọn ló dẹ̀ ní jalè yìí báyìí náà alájí wa jùmọ̀ lábọ̀dé ẹ̀ṣẹ̀ àdúgbò ẹ̀kọ́ àdúgbò ti wá gbogbo ìgbà kíkì máa mo kì í ta ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àtúkọ̀ gbogbo Olode CDA lápapọ̀ mo kí yín lápapọ̀ ọmọdé bí ọkùnrin bí gbogbo àná ni mo kí ẹ̀ṣẹ̀ ẹ̀kú àfọmọnìyàn ṣe ẹ̀kú dàdúró tá a ti dá dúró láti ìgbà ìwá ẹ̀jọ̀ ẹ má bínú sí wa gẹ́gẹ́ bí àwọn bàbá náà ṣe sọ fún wa ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ mo wá tẹ ara bẹ́ẹ̀ mo wá kí àwọn tó ń gbé ètò ìwá fún wa bàbá wa
ẹ̀mí yá gùn fún wa o àti rí yín báyìí inú wa tó máa rí wa tá máa fi rí tí wọ́n máa fi bàjẹ́ ọlọ́run jẹ́ ká rí o gbogbo ìtẹ́ wa ṣe fún wa mo wà ṣọ́ọ̀bù kékeré léyìí tí máa jẹ́ nínú ìtẹ́ tí máa padà ṣe fún wa àtẹ̀yìn àtàwọn kábínẹ̀tì lágbára ọlọ́run ẹ máa tẹ̀síwájú ni wọn ẹ ti kéré kó wálé á tún wá máa pọ̀ jù báyìí lọ lágbára Ọlọ́dẹ sí díẹ̀ náà ọlọ́run yìí fi bú yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan àti bí ẹ̀dà mi náà ṣe sọ lẹ́ẹ̀kan ìyẹn baálẹ̀ omírìndè mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ tẹ̀yìn náà lágbára ọlọ́run ẹni nípa ṣe tọ̀dọ̀ tí náà àdúrà yẹn àgbà nígbà tá a máa dá sídìí lóòótọ́ sílẹ̀ tá a fẹ́ gba sáfísíkèétì ipa ribiribi lẹ̀ fún wa bàálù la máa pa nígbà yẹn tá a dẹ̀ máa ṣọ adẹ̀sẹ̀ díẹ̀ sí tẹ̀yìn náà rí àpẹẹrẹ tí à ń ṣe tẹ̀yìn náà rí ló lè jẹ́ kẹ́yìn náà mú wọlé náà wà bá wa àwọn ló dẹ̀ níwájú owó burúkú tètè ló nípa wa náà bẹ́ẹ̀ ṣe wá ń rí wa tínú tiwa náà tínú yín dùn tínú tiwa náà dùn ọlọ́run ní fáwọn àgbà yìí náà nínú jẹ́ kò dẹ̀ nífẹ̀ẹ́ náà bàbá náà nínú jẹ́ mo wá kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà tó wà lórí ìjókòó yìí mi ò ní ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bàbá mi náà ti sọ ń bì báyìí ohun tá a nídìí ó kọjá pé ẹ ká jọ fìfẹ́ bára wa lò inú ìfẹ́ tá a nídìí náà òun náà níjókòó tá a jókòó látàárọ̀ yìí kò sí ohun tí wọ́n bí wá bí náà torí kálukú lè jẹ nílé ṣùgbọ́n máa fi àǹfààní ìrọ̀ gbogbo àwa CDS tó kù tí àǹfààní irú eléyìí bá dé ẹjọ́ torí Ọlọ́run ẹ kí gbogbo àjọ bọ́ síta ká pe àwọn èèyàn nítorí kò sí CDA tó wà ní Ijaye tí ò benefit ní káàkiri lọ́wọ́ náà báyìí etí CDA ló wà ń bí báyìí kò lẹ́sẹ̀ tó máa wá ló ń bí báyìí kó wò ní cabinet kan wà ní kíní kan bí báyìí nínú gbogbo wa ẹjọ́ ìfẹ́ tá à ń lò ìmọ̀ akẹ́kẹ́ máa bára wa lò ẹjọ́ tó Ọlọ́run á gbà fún gbogbo wa ilé àtọ̀nà mi kankan wọn ní dàrú gbogbo esco mi pátápátá gbogbo iná ni mo kí lọ́wọ́ bàbá àwọn olùgbọ́ lọ́wọ́ tí náà àdúrà gbogbo wa gbà ẹ ṣé mo dúpẹ́ o thank you very much. ibi awolade ọ̀rọ̀ bó ṣe security mo fẹ́ kí security kan dúró lẹ́nu ọ̀yẹn kó dúró lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn ẹ̀yin boys stand by káwọn méjì tó ń bí káwọn méjì tó ń bí. gbogbo tí ń dààmú èèyàn lájẹ yọ lọ́rùn ìjọba tá a gbẹ oṣù bá wà lápàdé gbẹgbẹ Yorùbá a tó a ṣẹ́kù fún o gbogbo gbàgbé tá a yẹ kò lè kábà. àmín. Mama wa Balógun. Lọ́wọ́ àwọn ẹgbẹ́ Yorùbá tó wà ní Amẹ́ríkà tó wà ní Amẹ́ríkà ẹ torí oko délé o. ọmọlára èyí wọn àwí láyé Ajíbádé. ẹjẹ lè ná lẹ́yìn ilé ìyá máa tó fún wa. ẹ lift ẹ sókè sà ẹ lift ẹ díẹ̀ dálì. ẹ jókòó yín àwọn ọmọ wa bẹ̀. ṣé gbogbo wọn lè fẹ́ yàgò tó kọ́ tó bá lè fa ó ti pé ó lè fa. Awólọ́wọ̀ Saheed bàbá wa ẹ fi àpapọ̀ ẹ. olóyè Tajudeen Ọláyíwọlá comrade Taiwo Lasis Ọ̀túnlápẹ́ Latif Mr. Ìlọrí Ọlábísí Omírìndé Rántí Ẹdùn Kuburat Jimoh Asidik Abdultaofik Búlẹ̀ Tajudeen wọlé agbára ìjọba. Kàmọ́rù Ògùntóyìnbó Adéṣínà Adélérè Ganiya Àtàrà Lámọ̀ ẹgbẹ́ fún wọn.
Yetunde, Germany. Daoud Akitola. As you must have known that our organization, it's a non-profit organization. It's also without profits. So we help others. We help members like ourselves, and we help our community in America. But suddenly we just think among ourselves that because everything, we don't get donation from anywhere. It is self-sponsored by members. And due to that, we have a lot of money. So we think that what can we be doing with this money? It's just to help the less privileged. Presently, under our chairman, Dr. Babatunde Green, he's a professor, but we only call him a doctor. So he has done a lot for the people. So, being that we started from helping members, students, especially students that are going to colleges, to give them scholarship. Then we upgrade ourselves. We started saying, okay, what can we do to Nigeria? Then from there, we started to give a lot of exercises to primary and secondary schools in some area. Yeah, let's think, what else can we do? We think, because we are the members that think a lot about people in Nigeria. So what can we do? Then we think that at Ilobi, orthopedic hospital, we gave them a lot of diapers and sanitizers, especially during the COVID time. You know, there's a lot of infectious diseases around that time, so they appreciated that. Then after that, we went to Lut, Lagos University Teaching Hospital. We also donated wheelchair. After that, we went further. We went to, I think, we went back to orthopedic to give them another wheelchair. Then after that, we think we still have this money that is just lavishing there without anybody using it. Mind you, we never relinquish doing the sponsorship of students, of a membership of our members' siblings going to university. We continue to do that every year. So after doing the donation to Blues, we think of what else can we do, which area, but all these donations are based in Lagos. So, and after that we think about, okay, let us go to Island Maternity. That is in Lagos Island. We donated, I think it is bed lockers. I can't remember how many. Yeah, the whole world. So they appreciated that too. Every year we do different things. But this year somebody just suggested among the committee that we should be able to do something else. There's food shortages in Nigeria. Okay, that is when we think about hunger alleviation, which is where is our banner? Okay, here. Did you capture that? Yes, sir. Then we started searching for which CBA that could benefit. Okay, let us move this thing away from Lagos because we are all used to it. Okay, I said, okay, I have connection in Ogun State. And that is when we chose Olode CBA community in Ijaye at that time. That's why we are here today. And you can see yourself that people are happy.
Okay, sir. The thing is a yearly event. So we don't know which other community will be next. But definitely it may not be in the state. It could be in Kwara, it could be in Lagos, it could be anywhere, it could be in Yoruba State. How many communities do you have? We cannot say how many communities because this is CDA. Look at what the chairman said. He said he has 18 CDA in Ijaye alone. Although all of them are well represented, yet he didn't leave anybody out. So we can't say how many communities. So what advice do you have for? We have. Yeah. So I'm saying, what advice do you have for other Nigerians? They can see for themselves. When you help people, there's a lot of things that you get from there. God bless you. Yeah. I'm very sure for the community, for Yoruba community members and DJs, they are going to have a God blessing. Yeah, that is it. Because we are just doing it for helping people. It's always good to help people. Thank you very much. Ìdílé ìṣàṣemọ́ fún wọn. Àwọn tó máa wá dé máa dé bá àánú pẹ̀lú rọrùn. Tó máa gbé owó tó kù. Ẹ wo bí o. Màmá ẹ wo bí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun rere tó kọ̀ wá nílùú Ìjàyè yìí kò ní jáṣe mọ́ fún wa. A máa ní ànímọ́ ohun rere ni. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n wá láti ọ̀nà tó jìn. Délé láyọ̀ sà. Nífẹ̀ẹ́ ìdágbére fáyé. Kí ló mú mi wá sí Ìjàyè wá ṣe nǹkan báyìí kò ní jẹ́ ẹ̀wọ̀n ẹ̀bí fún yín. Lórí ọmọ, lórí ara yín, lórí gbogbo nǹkan ní ní jẹ̀bi. Alálẹ̀ Ìjàyè á dá padà fún yín lọ́nà tó pọ̀. Gbogbo àwọn tó ń tẹ̀lé yín wá kàn ní jẹ̀bi kọ́ ṣe tẹ̀lé yín wá o. Gbogbo wúre ó máa wọlé wá bá wa ní o. Alákọ̀ọ́tà. Ọba títí ní ìkọ́nà ọ̀pá ó. Máwo ọmọ rẹ̀ kẹ́lẹ́. Bàbá gbogbo wa lórí. Bàbá tó padà délé. Nípa ìfẹ́ ọlọ́run ọba, ká má wà ní ìlàwọ̀. Bàbá tó wá tún síwájú o. Bàbá bá tó tún síwájú o. Nínú ìfẹ́ ọlọ́run ọba o. Àwọn náà ti wá pinnu pé kán fi ẹ̀mí ìmoore wọn. So wàá pe bàbá tó jẹ́ central chairman àti chairman Ijaye Olode kó wá present ẹ̀ fún yín. Kí comrade Adébítẹ̀ ọkọ̀ bá a kà síta náà. On behalf of the leadership of Olode Ijaye Community CDA, heavily led by brother our comrade Eyoawi Abdulgani Adeleke Eyoawi. Eyoawi, I'm honored to read this plan on behalf of the entire community. Ijaye Olode Community Development Association, Ijaye Abeokuta, Ogun State, Nigeria. A word of appreciation presented to Yoruba Community of Connecticut, USA, YCC, in recognition of your contribution towards the growth and development of the community. Dated this day, today, Wednesday, 17th September 2025. Chairman, Emabo. This is the community in Ijaye. On behalf of my president, Dr. Babatunde Green, on behalf of the executive of Yoruba Community of Connecticut, USA, and on behalf of the committee that decided on this food distribution, our chairman, Mrs. Adu Olukoya. We are very grateful. We are impressed
by what we met here today. We are very, very impressed. And my prayer, and everyone prayer over there, is that this CD will continue to grow. Amen. We continue to receive God blessings. Amen. We continue to grow in wisdom. Amen. In the name of Almighty Allah. Subhanahu wa ta'ala. Chairman, I will be sir. Ẹjẹ bá mi sún sẹ́yìn, ẹ bá mi sún sẹ́yìn, ẹjẹ wọn kọ́ ẹjọ. Baba Gania. Yẹ̀rù òṣùpá ọmọdé ọmọ ẹ̀ láyé sí. Ọba wa gbé ẹ̀. Ẹni rí bànújẹ́ lágbára Ọlọ́run. Alhamdulilayi, Ọlọ́run àbí. Wá ìgbàgbé ilé o. Lágbára Ọlọ́run jẹ́ àṣepò ngẹ́rì má wà kó àwọn àbá o. Gbogbo tí àwọn ọmọ wa tó àdúgbò jẹ wọ́n ṣe ìwà wú ní wọ́n sì tó sí ọlọ́run abáyé kan wáyé láéláé òkè wọ́n lọ sọ̀rọ̀ pé gbogbo orí tó bá rí lọ́rùn wọ́n máa kó wáyé ni tí ò ní sí ìlú 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 ìdàrú fún wọn ìwọ ọlọ́jọ́ mọ́ sí ìlú lágbóhùn ní kò sí lájà o àwọn náà a sì pé àfi ayọ̀ gbà á gbogbo níwá ló dùn sí ọgọ́ wọn ò ní dá sí ikú lágbára ọlọ́run wọ́n máa lọ́yọ̀ yóò dá sí wọn fún wọn lọ́hàrá ọ̀rẹ́ ọkọ̀ ọ̀tà ilá ìwà ìlà sí. aláàjì láti ní ọ̀pẹ tí ìṣèjọba ló ń jà yìí sí ìjẹ́ pé ààrẹ fún ọ̀gbẹ́ ìdàgbàsókè wà ní abúlé gúúsù àdúgbò. orúkọ tèmi ní Abdulganiu Kẹ́hìndé Adélékè èmi wà rẹ̀ jẹ́ chairman Olode CD. adẹ́yẹ programu yìí sí alhamdulilayi inú mi dùn ayọ̀ mi kún un nítorí tí ilé ìbá ìṣẹ̀lẹ̀ báyìí ni iṣẹ́ àtìyà adínkù díẹ̀ nílùú ẹ̀dọ́ ẹ̀ náà mo ṣe wá rí àwọn ìyára tó fi àyà tí wọ́n wá síbí náà lé nínú kíkó pẹ̀lú rẹ̀ tó dábàá ṣé náà dábàá ríyàn náà kí la fẹ́ ṣe alhamdulilayi pé àná náà jẹ́ tó jáde ó dẹ̀ fẹ̀mí hàn ìfẹ́ hàn sí wa náà ní sì di Olode náà. mo lè fẹ́ fún ọtán kó fún yín wá. mo máa kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn yìí torí pé tí wọ́n bá gbé wá ètò náà ìlú wa tí ó bàjẹ́ pé wọ́n pe àwa CDA náà pé ká mọ bílẹ̀sì àwọn èèyàn ìjẹ́ pé àwọn kan ló lọ gbé wá wọ́n lọ pè wọ́n kàn lọ kó àwọn fámìlì wọn wá wọ́n kàn lọ pè fún wọn kò sí tí wọ́n fẹ́ ṣe èyí dúpẹ́ pàtàkì lọ́wọ́ wọn pẹ̀lú ètò tí wọ́n gbé wá ohun tí ó múnú wa gidi tó dẹ̀ pé ohun tá à ń fẹ́ ní CDA ohun tí wọ́n gbé wá ẹnu ọpẹ́ gidi máa di lọ́wọ́ agbára Ọlọ́run gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe community náà ní ọ̀hún náà ní USA àánú wọn ní dàrú wọ́n máa tẹ̀síwájú dáadáa ní wàhálà ìdààmú kó lè ní jẹ́ tọ̀dọ̀ tí eléyìí tí máa kéré lè tó máa wà fún wa ní ìgbà mi lágbára Ọlọ́run àìwá ìgbà tí wọ́n dẹ̀ máa tún máa padà wá lọ́wọ́ tó bá wa náà ní dáadáa náà ní ìgbà wọn gbogbo ohun tí àwọn náà ń dáwọ́ dé àwọn àyè sí ìwé náà dẹ̀ dáwọ́ dé ní ìgbà wọn sí ìgbà wọn wájú. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ní Abdulganiu Kẹ́hìndé Adélékè wọ́n jẹ́ chairman Olode CD. orúkọ mi ni chief mrs Olúwatóyìn Àkàndé chairman CDA Òkèdèròkò ní Ijaye Abẹ́òkúta. báwo ni inú yín ṣe dùn tó lónìí. inú mi dùn gan pẹ̀lú nǹkan tó gbé wá sí Òkèdèròkò láti wá ṣe lọ́lọ́dẹ inú mi dùn gan Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ wọn ní nọ́kọ̀tọ́kọ́ tó rí kan iná ò ní tó wó wọn wọ́n bá máa padà délé pẹ̀lú ayọ̀ ni wọ́n máa délé wọn ò ní jẹ̀bi pé wọ́n ṣe wá sí ibi ìbàdàn inú mi dùn gan tá a bá ń ṣe báyìí gbogbo àwọn ọmọ wa tó kù ní ìdálẹ̀ kan rántí ilé bàbá wa rántí ilé ni gbogbo ohun tó dẹ̀ ṣe fún wa ó dùn mọ́ wa gan. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni chief mrs Olúwatóyìn Àkàndé tí gbogbo ayé mọ̀ sí ó ń gbóná.
orúkọ tèmi ni Olúwa Fọlákẹ́. Ọlọ́run àdẹ̀wò náà ni àfi ọlá kẹ́yìn àfi àlàáfíà kẹ́yìn ìbàlẹ̀ kan Ọlọ́run àbí kẹ́yìn. Àwọn elétò ló ti alájẹ́ àwọn elétò ló ti. Ọlọ́run jẹ́ kẹ́kọ̀ọ́ sí gbogbo yẹn máa lò ní ayé ẹni kí ni ra lò àìsàn ní tá lò ẹnì káwọ́ lérí ẹnì lọ́ọ̀yì tèmi finish gbogbo tó níyàn lára ẹni tó bá ṣe kínní kò ní wọnú ayé ẹ̀. My name is Alhaji Honorable Chief Taufik Alanchomatu, Maidu of Boko and Goma First American Local Government, a member of Olode Community here in Ijaye. I want to sincerely appreciate the YCC of USA for this kind of gesture at this time of hunger in Nigeria. Everybody knows the situation in the country now. It's very terrible. Pertaining to feeding, what they have done today has many impacts. One, it will encourage our people to turn out for the CDA meetings. It will reduce the cost because our children are just back to the school. What I'm trying to say is that by this time tomorrow, everybody, all the children at home, nobody will run away from the home because of what the children will eat. It's more than enough. I want to appreciate them. I want to thank them. I want to pray for them as they went there for their greener pasture. Inshallah, so I want to even appeal to others in diaspora to please remember home and come and see us. We in Nigeria, I'm a politician. I don't want to say this because I'm in the community. People are suffering. We are suffering in Nigeria. That all this thing is because economic has changed and we have to endure. It will soon change by the grace of God. If we give the president the chance of what is doing economic reformation, but before it can come to, everybody knows it will take time. Something about me later on, so as I've said, I thank, I appreciate the YCC of USA. God bless them all. Láti ọlá ọmọ láti CDA ní Olode mo kí bàbá mi ọmọ ẹlẹ́yẹlé iṣẹ́ ọmọ ẹlẹ́yẹlé iṣẹ́ ọmọ àdàbà òṣètò kò kí sẹ́fẹ̀ ó ní apá ni adásí ní ìhòòrò ọlọ́run ọba tó ní ilé ayé kò ní súnmọ́ aṣẹ́ akéré òkò délé ó tí wọ́n ti wá sí rere òkè òkú tó wà wọ́n ní ìwádìí lágbára ọlọ́run lágbára Oníjàyè wọ́n máa jẹ á máa rí mu á máa rínú á máa rí ibi alẹ́ ibi àárọ̀ ibi ọ̀sán kò sì pa lókèlókè lọ́wọ́ àfọ̀ní ń gbé òkèlókè ló máa wà. Orúkọ ilé ẹ̀kọ́ sí. Àṣìdá àtọ́lá ọmọ.